Ọ̀kan pàtàkì lára àwọn àáfàá tó lórúkọ tó sì gbajúmọ̀ púpọ̀ ní ilẹ̀ Haúsá, ìyún Sheikh Ọ̀jọ̀gbọ́n Mansour Sokoto tó tún fi ìpínlẹ̀ Sokoto tó fi ṣe ibùjókòó. Ó mà ti ránṣẹ́ ìkìlọ̀ sí olórí oko orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì ti jẹ́ kó di mọ̀ wípé ní ọdún tó ń bọ̀ ètò ìdìbò ààrẹ yóò yàtọ̀ sí ti tẹ́lẹ̀, àti pé gbogbo àwọn àáfàá tí wọ́n bá fẹ́ ṣe polongo ìbò fún Tinubu ní ilẹ̀ Haúsá lọ́dọ̀ àwọn, kí wọ́n yá mọ irú nǹkan tí wọn yóò fi wá polongo ìbò lọ́dọ̀ àwọn, nítorí pé nǹkan ti yàtọ̀ pátápátá ní àsìkò tí àwọn wà yìí. Ẹ rántí wípé lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, ọ̀pọ̀ àwọn mùsùlùmí pàápàá ní ilẹ̀ Haúsá ni wọ́n dìbò rẹpẹtẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà bí èèyàn bá ṣe àtúpalẹ̀ ìbò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi jáwé olúborí lọ́dún 2023, ìyún ìbò tó lé ní mílíọ̀nù 8, níṣe ló jẹ́ pé àwọn ìbò tí àwọn apá òkè ọya, ìyún northern part of Nigeria, tí wọ́n fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ju ìbò apá gúúsù, ìyún southern part of Nigeria, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wá, àwọn ìbò náà ó jù lọ. Ṣùgbọ́n ìdí kan tí wọ́n ní ọ̀pọ̀ àwọn Haúsá, ìyẹn àwọn ará àpá òkè ọya tí mùsùlùmí pọ̀ jù ńbẹ̀, tí wọ́n fi dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni nítorí ẹ̀sìn Islam, nítorí pé ó fi mùsùlùmí bíi tiẹ̀ ṣe igbákejì ẹ̀, ìyún sẹ́nitọ̀ Kashim Shettima. Ṣùgbọ́n ní báyìí, ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà àáfàá tí ó lẹ́nu púpọ̀ láàrin àwọn Haúsá, tó sì jẹ́ pé òun náà ṣàtìlẹ́yìn fún Tinubu lọ́dún 2023 nítorí ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti mùsùlùmí tó fi ṣe igbákejì bíi tiẹ̀, ó ti jẹ́ kó di mọ̀ wípé ọ̀rọ̀ ò ní rí bẹ́ẹ̀ mọ́ ní ọdún 2027, lásìkò tí bàbá náà tó ń ṣe kútúbà, ìyún wáàsí lásìkò ìtúnu ààwẹ̀ Ramadan ọ̀sẹ̀ tó kọjá lọ, ní ló jẹ́ kó di mọ̀ wípé nítorí ẹ̀sìn Islam ni làwọn fi dìbò fún Tinubu yanturu lọ́dún 2023, ṣùgbọ́n tó ní kò sẹ́ni tó máa ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́dún tó ń bọ̀ o. Ó ní àwọn ti kábàámọ̀ pé Tinubu kò sí ní tó kàn ń pa ọ̀rọ̀ ẹ̀sìn Islam àti àwọn mùsùlùmí. Wọ́n ní kódà ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó nìkan ló jẹ́ Tinubu lógún, tí ò tún sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, èyí tí wọ́n ní ìpínlẹ̀ Èkó náà ó láwọn Kristẹni nìkan náà ní Tinubu ń tọ́jú. Sheikh Mansour Sokoto wá ní ààyè wà fún gbogbo àwọn àáfàá ilẹ̀ Haúsá láti polongo ìbò fún Tinubu dáadáa, ṣùgbọ́n ó lóun fẹ́ ṣèkìlọ̀ fún wọn. Ó ní kẹ́nikẹ́ni nínú wọn kó má tún ṣe wá parọ́ tàwọn wípé nítorí pé Tinubu ó tún fi mùsùlùmí ṣe igbákejì ẹ̀ ní káwọn ṣe dìbò fún un. Ó ní rá, àwọn ò ní gbà ọ́, àwọn yóò yarí ni pé kí ni nǹkan tí Tinubu tó ti ṣe, kí làwọn nǹkan àrítọ́kasí tó ti ṣe. Wọ́n ní bí wọ́n bá wá lè mú àwọn nǹkan àrítọ́kasí ní àwọn iṣẹ́ ìdàgbàsókè tí Tinubu ti ṣe jáde, ó ní àwọn yóò wá sọ fún wọn nígbà náà pé Tinubu ti gbìyànjú agbára ẹ̀, ká jẹ́ kí àwọn gbìyànjú olùdíje míì, káwọn gbìyànjú ẹ̀ wò.